oṣù mélòó sì ní sẹ́yìn tí gbogbo yín ti ń pariwo lórí social media pé bí ń pa yín ṣé bó ṣe fi yín ṣe yẹ̀yẹ́ ẹ lè fi bí panu fún oṣù méje oṣù mẹ́jọ ẹ lè fi bí panu rárá ìgbà tí Buhari wà ńbẹ̀ tó jẹ́ president ṣé láwọn tiẹ̀ kí wọ́n máa pariwo níta. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Honestly, this video is going to be in Yoruba, and I have really apologized to my non-Yoruba speaking fans. And you all know that I really don't do this all the time, but I want to shake this table. And this video is actually inspired by Omoti. I saw a video on my FYP where she spoke about awon tí wọ́n pè ní ọmọ àlè Yoruba during past elections. I remember I was one of them. Tó pè mí lọ́mọ àlè. Mi ò campaign fún Tinubu, mi ò campaign fún Peter Obi. Mo kàn sọ pé ẹni tó máa ṣèlú, tí ìlú máa dá, tí ìlú máa rọrùn, òun ni kẹ́ jẹ́ ká dìbò fún. Ẹ jẹ́ ká gbé tribe sẹ́gbẹ̀ẹ́, ẹ má jẹ́ ká fi tribe ṣe ọ̀rọ̀ yìí. A lot of you came for me in my DM. Everybody, that video went viral. Ọmọ àlè ni mí o, ọmọ àlè. If you go down, you know, you will still find some of those videos. I am not here to mock anybody. No, I am too grown to mock anybody. Because I've seen a lot of people, motive wọn ni pé kó bàjẹ́, èmi ò sí nídìí kó bàjẹ́, kó dá, kí ara ro ara lù lọ́rùn, kí ìlú tó rò, kí ìlú túbà, kí ìlú túṣẹ, òun ni kókó tèmi. Kò kàn mí ẹni tó bá wà ńbẹ̀, kò kàn mí ẹni tó bá ṣèjọba, bọ́ ṣe kó dá. So fún ẹ̀yin tẹ́ wá pé àwa ní ọmọ àlè yẹn, oṣù mélòó sì ní sẹ́yìn tí gbogbo yín ti ń pariwo lórí social media pé bí ń pa yín ṣé bó ṣe fi yín ṣe yẹ̀yẹ́ ẹ lè fi bí panu fún oṣù méje oṣù mẹ́jọ ẹ lè fi bí panu rárá ìgbà tí Buhari wà ńbẹ̀ tó jẹ́ president ṣé láwọn tiẹ̀ kí wọ́n máa pariwo níta. Yes, I am always in support of constructive criticism. Ẹ lè sọ pé ẹ̀yin olórí wa o, òfin tẹ́ ń ṣe yìí o kò rọ̀ wá bọ́kẹ́ wọ́n máa jáde. Tinubu tẹ ní mandate tẹ fẹ́ ẹ ti ń pè lólè ní oṣù méje oṣù mẹ́jọ Yorùbá pera yín wọlé kẹ́ bára yín sòótọ́ ọ̀rọ̀ ẹ wọ́n fi ra yín ṣẹ̀sìn lórí social media ẹ lè ní sùúrù oṣù méje oṣù mẹ́jọ Yorùbá ń sọ̀rọ̀ wọn pòwe náà oríṣiríṣi òwe pé sùúrù ó máa ṣe òkúta jiná then àgbẹ̀ tó bá máa jẹ àmọ́dún ó ní láti fi ebi panu lọ́dún yìí. Ṣé ọ̀rọ̀ yẹn kọ́ ló yẹ kẹ́yìn máa bá ara yín sọ? Ẹ̀yin lè ti jáde tẹ́tí ń protest kiri Ìbàdàn lénìí tàwọn ti yẹn wọ́n ti protest gbogbo wọn lọ ń protest káàkiri. Láwọn yẹn wọ́n bá yín dá sí protest ẹ̀yin nìkan lẹ̀ ń lọ. Ẹ̀yin lẹ ti ń kọrin ọ̀tẹ̀ tí sáré kọrin ọ̀tẹ̀ lẹ́nu oṣù méje oṣù mẹ́jọ. Lẹ́ni tẹ́ sọ pé ẹ̀yin ni àti wà rẹ̀ mú Afọláyan ó ti jáde bí ti ń pa ẹ́ o. A rí ẹni gbígbà tó ń yín lẹ́ẹ̀lẹ́ tó sọ pé Ọlọ́run ṣe o bàbá ti wọlé. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.